Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí Ọlọ́run kana Muhammad. Akí jàmá Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pé a kú Jímọ̀ ní. Ọlọ́run aláàánú kó jẹ́ ká sọ́pọ̀ Jímọ̀ láyé o. Ọlá ya Ànábì wa Muhammad. Àlékún kẹ́ àlékún gẹ̀. Ọlọ́run kó jú bá oríṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Alẹ́ Ànábì àtàwọn sàhábà ọkùnrin akẹ́ ògbò náà ọ̀rọ̀ mi tí mo kọ rí pé mo ní ẹ wá gbọ́ bí Imam Tọ́lá ṣe di Imam l'Ógbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí fún gbogbo mùsùlùmí lápapọ̀ àti gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ yìí gbogbo ẹnu ni mo fi sọ, mo sì búra pẹ̀lú Ọlọ́run. Ẹnìkankan ò sọ ìtàn yìí fún mi, ẹnìkankan kọ́ ló sọ̀rọ̀ yìí fún mi. Ṣé ń gbọ́? Bí kò ṣe Ọlọ́run fúnra rẹ̀ ló fi ìdí ọ̀rọ̀ yìí mọ̀ mí. Ìdí tí mo fi wá fẹ́ sọ̀rọ̀ yìí ó ní wípé mo rí pé ọ̀rọ̀ ìmámù Àfáà Tọ́lá Ògbómọ̀ṣọ́ ó ti ń tabálé tabóko. Ibi tọ́rọ̀ yìí sì ń lọ yìí nísìnyí tí ó padà wá bí ìtàn burúkú sílẹ̀ fún àwọn ọmọ tí ń bọ̀ wá ó ní ìgbésẹ̀ tá ń gbé yìí. Àfi kí a yanjú ọ̀rọ̀ yìí torí ẹni tí ń parọ́ sọ pé òun sòdodo, ẹni tí ń sòdodo náà sọ pé òun sòdodo. Gbogbo èèyàn dẹ̀kọ́ ló ní làákàyè tó lè fi sẹ́ ọ̀rọ̀ mọ òpùrọ́ àtolódodo. Àfi ká yànnà náà wọ́n lẹ́jọ́ ń bẹ ní kóòtù, ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. Kí ládájọ́ fẹ́ dájọ́ lé lórí nígbà tó kùrọ̀ bá ń kílèmù ẹ̀tọ́, tó lódodo náà ń kílèmù ẹ̀tọ́. Nàìjíríà ládẹ̀wà àmọ́bìlù ti rí. Jàmá, ìdí nìyẹn tí èmi fi fẹ́ ṣe fídíò yìí kó ní kálukú àtọkùnrin àtobìnrin wa àtàrà Ògbómọ̀ṣọ́ àti tí kìí sára Ògbómọ̀ṣọ́ tó jẹ́ mùsùlùmí tí ń dá sọ̀rọ̀ yìí kẹbẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run. Tọ́rọ̀ yóò di ọ̀ràn sí yín lọ́rùn tẹ́ ní bá ojú rí Ọlọ́run pàdé tẹ́ bá ṣàbòsí. Gbogbo ẹnikẹ́ni tí ń dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lásìkò yìí kí ẹbẹ̀rù ọjọ́ tẹ́yìn àtọ́lọ́run wọn bó pàdé tí ọ̀rọ̀ iṣu Ògbómọ̀ṣọ́ yìí tí ó di ọ̀ràn sí ẹni tó bá dá sí lọ́nà tí ò gbà tọ́ lọ́rùn. Ẹbẹ̀rù ọjọ́ náà nítorí pé ọ̀rọ̀ àyànmọ́mù àbíbù ó ti ń fọ́n káàkiri. Kì má jẹ́ kọ́rọ̀ pọ̀, kí kálukú tí ń dá sọ̀rọ̀ náà kẹ́ wá gbé ọ̀rọ̀ yìí sínú làákàyè sẹ́yìn lè gbárù ẹ̀. Báwo ni ìmámù Àfáà Tọ́lá yìí báwo ló ṣe di ìmámù l'Ógbómọ̀ṣọ́? Mo sọ fún mi, mo lẹ́nu ẹ̀kọ́ sọ fún mi, mo jókòó fúnra mi látijọ́ tí mo ti ń sọ̀rọ̀ lórí iṣu Ògbómọ̀ṣọ́ lékè ọdún kan. Mi ò rí ara lé ayélára kan tó pè mí àbí bá mi sọ̀rọ̀ kan rí àbí pé àfáà o rí látijọ́ tí mo ti ń ṣe program. Èmi ń ṣe tèmi nítorí ìfẹ́ ìlú mi àti ìfẹ́ Islam àti àwọn ìwà tí Àfáà Tọ́lá fi hàn táwọn mọ̀ pé ìwà eléyìí kìí ṣe ìwà aṣáájú ẹ̀sìn gidi tó fẹ́ kí ìlú ó tò. Ní tí mo ti torí ẹ̀ ń bá Tọ́lá jà nìyẹn. Ẹ wá gbọ́ bí Àfáà Tọ́lá ṣe di ìmámù l'Ógbómọ̀ṣọ́. Tí òrùjú tí ò bá wá rí bẹ́ẹ̀ kẹ́lòmíì bọ́ta kó sọ pé bí mo ṣe sọ yìí kò rí bẹ́ẹ̀, àbí Àfáà Tọ́lá náà jáde kó sọ bó ṣe di ìmámù l'Ógbómọ̀ṣọ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ìdílé tí ń jẹ imam ní ìdílé Ayélára tí imam ṣìbù kàn tí Àfáà Tọ́lá kira ẹ̀ mọ́. Alákọ̀ọ́kọ́ ìgbà tẹ́mi ò rí rèé tí àwọn ìdílé tẹ̀yàn pera rẹ̀ sọ pé àwọn ẹbí ìhun rèé tí wọ́n sọ pé kì í sọmọ àwọn tó nítọ̀ òun yẹn ò dẹ̀ ní rí bí púfà rẹ̀ fún wọn táàfì mọ̀ pé lóòótọ́ ọmọ inú ẹbí wọn ni. Láti ọjọ́ táwọn ará ilé Ayélára ti ń pariwo pé Àfáà Tọ́lá yìí kì í ṣe ọmọ àwọn, ìyá rẹ̀ ò tán máa wọn, bàbá rẹ̀ ò tán máa wọn, ẹsẹ̀ wá lè gbé ogún ìdílé tàwọn fún. Látọjọ́ náà ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ wí, ọ̀tọ̀ ní nǹkan tí Àfáà Tọ́lá ọmọ wí. Ìyẹn ni blame tèmi ti ń blame àwọn ará ilé Ayélára yẹn lọ́kàn pé irú ìjà ẹbí wo lẹ́ ń jà yìí, ẹni kì í sọ ọmọ yín, báwo ló ṣe wá dì mọ́mù? Níbo lẹ wà nígbà tí wọ́n fi wé ńlá wà ní tẹ́ sọ̀rọ̀? Ìdáyà tọ́lọ̀ wa mú wá fún mi látara nú ọ̀rọ̀ Àfáà Tọ́lá fúnra rẹ̀ lọ́lọ́run ti gbé ìdáyà náà wò.
ẹ rí pé àfa àtọ́lé olọ́rọ̀ méjì tí mo ń sọ l'Ógbómọ̀ṣọ́ kọjá wípé ọba Ṣọ̀ún tó kú ló fi ń jẹ̀mọ́mù. ó sì ń sọ nígbà tọ́rọ̀ dé gbangba wálé ànísìn wípé mufti Ògbómọ̀ṣọ́ mufti Ìwó nígbà tó gúndé lọ́jọ́ náà tán gbógun tó pòun ní jẹ̀mọ́mù mufti Ìwó ló kún òun lọ́wọ́ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n lo fẹ̀ tó pàwà pẹ̀lú ìmọ̀ sí ọba tàná tó kú tọ́lọ́run ó ti gbé ọba ọ̀hún náà dìde nísìn tó ná bẹ̀rẹ̀ sí ní jẹ́jọ́ èrú tó ṣe láti ìsìn díjọ́ tí ó pàdé Ọlọ́run torí pé gbogbo fìtínà tó dé Ògbómọ̀ṣọ́ yìí ọba Ṣọ̀ún tàná tó kú yẹn òun ló dá fìtínà yìí sílẹ̀ torí wípé ó ti fojú hàn dáadáa pé agbára ìjọba ni wọ́n lò àtowó láti fi gbé àáfàá àtọ́lé àyí sórí ìmáàmù tí wọ́n ń jẹ́ pé wọ́n fi yan àwọn ìdílé tí ìmáàmù tọ́ sí jẹ. jàmá ìgbà tí ọ̀rọ̀ ti wá rí bẹ́ẹ̀ nìyẹn tọ́lọ́run wá ní kí àsìkò ọba ó tó kú ní orí ipò tó kú tí ọba àmì jẹ àwọn ìdílé yìí gbé ẹjọ́ lọ síwájú ọba báyìí ní ìṣẹ̀lẹ̀ nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ tó ń jà ní gbogbo gbà ẹ wá dákun ìwọ náà tó jó nílà ákáyè ọ̀rọ̀ mùsùlùmí kọ́ ni mò ń sọ yìí o ọ̀rọ̀ mùsùlùmí àti kèfèrí ń jà kọ́ ni mò ń sọ yìí o gbogbo ẹnikẹ́ni mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò tó bá dá sí ọ̀rọ̀ yìí lọ́nà tí ó gbàdá ọ̀rọ̀ yìí ò ní jí ó bójú rí Ọlọ́run pàdé o àfẹn tó bá sòdodo nígbà táwọn tọ̀hún wá lọ bá ọba pé kí ní dìjà tó sọ pé ẹni yìí kì í ṣe ẹbí àwọn wọ́n sì gbógun àwọn fún un kí lẹ fẹ́ kọ́ ọba àlú ó ṣe ọba àlú tó fẹ́ kílù rẹ̀ tòrò ọkùnrin kan níjọ́ òní ó jókòó sórí àpèrè bóyá baálé ilé ìlú kan ni o bóyá baálé ìlú kan ni o bóyá náà ti jọba akéréje kan níbì kan mi wọ́n bó tàn ṣe jẹ́ ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó lámì ni wípé kí ni ẹ̀tọ́ tí kábíyèsí ní láti fa ìmáàmù fún rábítọ̀ pèsè ọba Ìlọrin ló fa ẹ̀sọ́ ọba Ìwó ló fa ìmáàmù fún rọ́bítọ̀ sọba ìlú kan ló fà ìmáàmù fún rọ́bítọ̀ sọba kìíní kan báwo ló ṣe kan ọba tó fi jẹ́ pé ọba ló fa ìmáàmù fún rọ́bítọ̀ òun ni nígbàtí wọ́n kẹjọ́ lọ bá bàbá Ṣọ̀ún wípé ẹni yìí kì í sọmọ wa gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àgbà ọba dáadáa kí lẹ wá fi àṣẹ sí ẹni tí ń bẹ lórí ipò mọ́mù ọgbọ́n wò ládàá tí bàbá dẹ̀ fẹ́ ṣe pé sòsì ṣèyí Ṣọ̀ún mọ̀ bàbí kan jẹ́ ó dá ìwọ mọ́mù ẹni táwọn ará ilé ayélujára tí wọ́n lẹ́tọ̀ọ́ sóyè tó wà yí gangan falẹ̀ rí ẹjọ́ mọ́ pínkí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ń kí mi mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ mọ́ akẹ́kọ̀ọ́ lọ ń jẹ́jọ́ ọ̀rọ̀ ní kóòtù orí bọ̀bọ̀ ọlọ́kùnrin kan tó ń sọ pé kò sẹ́ni kankan tó tó tẹ̀ láti ilé tọ́líákò lórí múmbàrí àti gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ ń kírun ní mọ́sálásí ọjà Àgbó l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ń sọ pé ń sòdodo pẹ̀lú ògbó Ọlọ́run bẹ́ẹ̀ tí í ṣe yìí tẹ́yìn náà bá sí láyé mọ́ ẹni tí ó gba ogún tẹ́ ẹ jìyà fún táwọn àrọmọdọ́mọ yín ó máa jẹ Ọlọ́run ó yàn tì wọ́n àfi tẹ́ ẹ bá sòdodo lókù ta ló lè gbarú ẹ̀ kí wọ́n gbé ogún ìdílé wọn gbogbo alẹ́ ló ti mọ ilẹ̀ Yorùbá wípé ìdílé kọ̀ọ̀kan ti ní orígun tí wọ́n máa ń dìbò nínú ìlú ìdílé tí ń jọba ọ̀tọ̀ ìdílé tí ń jẹ ọ̀tún ọ̀tọ̀ nínú ìlú mi tẹ́ bá débẹ̀ nílọrin sí tẹ́ bá débẹ̀ ìdílé tí ń jẹ ìmáàmù ọ̀tọ̀ ìdílé àwọn mufasiru ọ̀tọ̀ ìdílé àwọn náìbí ọ̀tọ̀ ní táwọn ọmọ wọn ó dẹ̀ máa jẹ lọ nìyẹn ẹ wo bàbá ìmáàmù Ọ̀fà ẹ wo bà tí wọ́n dìde tí wọ́n di ìmáàmù tán ẹ wo bí wọ́n ṣe ń ka ìmáàmùṣìp tó fi dórí tọ̀dọ̀ títí wọn tó túmọ̀ sí pé ogún ìdílé wọn nìyẹn wọ́n wá mọ̀kéwò wọn mọ̀kéwò ṣé bí ogún bàbá tiwọn táwọn ń jẹ nìyẹn sára mọ́kà àjogún mi lọ́jọ́ tí wọ́n ti ń bẹ tó ju bẹ́tìlátìkì tí bàbá ńlá wọn kọ́lẹ̀ lọ ni sára mọ́kà ní ogún mi tó ju mọ́kà tí gbogbo ayé ń dáwó fún wọn lọ́dọọdún tẹ́nìkì ò dẹ̀ péré ọtọ́rìtì wọn ẹ wá tìtorí pé bóyá ẹni tí ó yẹ kó jẹ ìmáàmù nílé ayélára kò ní mọ̀ tó àáfàá tọ́líá wọ́n wá fi àbòsí bẹ́ẹ̀ gbé tọ́líá sórí oyè tí kò bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ à ń pẹ̀gẹ́ ni mọ́kànlé léyìí kí tọ́líá ó bọ́ tako púrúfù ara rẹ̀ ṣé ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣé kò clear ni ẹ wá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fẹ́ni ẹlẹ́ni àáfàá ní wàmán láyà tàkí ṣátìmà yòṣìtàmì wàmán yẹ̀jẹ̀ alílí màrúfà
fi gẹ́rì ìrìdìhí yẹ̀fíríwù wà máa ń láyà tẹ̀kí ṣátìmọ̀ yòṣìtàmì. Ó ní tẹ́yìn èèyàn tẹ́ ẹ bá gbé dáadáa ẹ̀tọ́ kan sí ààyè tí kìí ṣe ààyè rẹ̀, ẹ̀tọ́ fúnra rẹ̀ máa ààyè ara rẹ̀, yóò gbéra rẹ̀ kúrò níbi tẹ́ ẹ fàbòsí gbé sí yẹn, yóò gbéra rẹ̀ lọ sí pàtàkì ààyè rẹ̀ gangan. Nígbà tí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tàná tó fi àbòsí àti fẹ̀tọ́ pàwà tó fi gbé ogún ìdílé onídìílé fún ẹni tí kìí ṣe ọmọ ìdílé yẹn, tí ò sì tún sí àrídájú wípé àfáà yìí tọ́lé àyí ọmọ Ògbómọ̀ṣọ́ ni, tí wọ́n bá sọ pé èèyàn kìí sọmọ ìdílé kan lápèjúwe nísìnyí. Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú tí máa ń travel púpọ̀, ó lè jẹ́ pé àwọn tó bí àfáà tọ́lé wọ́n ti travel lọ́jọ́ tó pẹ́, èyí ò ní kó má mọ ilé yín. Nígbà táwọn ará ilé Ayélára sọ pé èso ọmọ àwọn yẹn ebó dẹ̀ fìtàn balẹ̀, tí wọ́n bá sọ pé mi kìí sọ ọmọ ilé òkùnkùn nísìnyí, lẹ́yìn bàbá mi jiyàn rẹ̀ nísìnyí torí pé bàbá mi Kòtòǹbúrá ló ti tẹ̀dó sí lọ́dún tó pẹ́, ebi máa bẹ̀rẹ̀ tàn bó ṣe kàn mí. Bàbá tèmi Oyèlọ́lá ní jẹ́, bàbá ẹ̀ tó bí Kẹ́hìndé ní Garba Abubakar, ó ṣòwò lọ sí Zaria ní Kòtòǹbúrá, ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ àtàwọn ọmọ tẹ̀dó sí, bọ̀ yìí ò ní kí wọ́n forí rùn wọn l'Ógbómọ̀ṣọ́ lẹ́ni òkùnkùn. Àwọn bàbá ńlá ti wá ní àfọ́n ní àpèrè ní ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn bàbá ńlá ti tèmi wọ́n ní àpèrè ní ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọmọ onílẹ̀ ni wá l'Ógbómọ̀ṣọ́. Ìtàn tèmi lèmi pa yìí, kí tọ́lé àyí náà tó bá pẹ́ yìí tẹ́lẹ̀ ẹ òdodo ni tó bá jẹ́ sí pé lóòótọ́ òdodo ni, kí tọ́lé ìmáàmù tí wọ́n rọ̀ lóyè ìmáàmù àbòsí tó jẹ yìí kó náà jáde ó kọ́kọ́ yanjú yẹn. Hadith Ànábì gàdàgbàgàdàgbà tọ́lé náà mọ̀ àmọ́ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ara ẹni àpòdodo lè àmọ̀ sọ̀kan mi. Ó ní inni haramtu zulman ala nafsi, Hadithul Kudusi ni Ọlọ́run ní mo ṣe àbòsí ṣe léèwọ̀ fúnra mi, waja'altu bainakum muharrama, mo sì ṣe ní èèwọ̀ láàrin tí yín náà fala tazalamu, ẹ má ṣàbòsí fúnra yín, ẹ má ṣàbòsí fúnra yín. Láti lè yanjú àbòsí tí ọba tàná, ẹrù àbòsí tí ọba tàná Ṣọ̀ún tàná, tí mo tún rìpíìtì ẹ̀ pé Ọlọ́run tó dá ó ti gbé dìde nísìnyí, tí ó sì máa jẹ́jọ́ bí ó ti ṣe ọ̀rọ̀ bí tọ́lé àṣẹ dìmọ́mù l'Ógbómọ̀ṣọ́, tí ó máa jẹ́jọ́ náà títí díjọ́ tí ó lọ pàdé Ọlọ́run. Ẹrù àbòsí tí ọba Ṣọ̀ún tàná dì ilẹ̀, tọ́lọ́ ń dẹ̀ wá fẹ́ farabalẹ̀ tú ẹrù náà bẹ́ẹ̀ tó padà sọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́. Ẹ̀yin kan wá kóra jọ ẹlẹ́yin ọmọ Ògbómọ̀ṣọ́, ẹlẹ́yin ń kírun ní mọ́sálásí ọjà Agbó, ẹ wá ń sọ̀pọ̀tì rọ, níjọ́ tẹ̀yìn àtọ́lọ́run bá pàdé tẹ̀sẹ̀ lẹ́yìn Ọlọ́run ó fi bí yín o, àfi tó bá jẹ́ pé lórí òdodo lẹ́wà, àfi tó bá ṣe pé lórí òdodo ní ẹ̀yin mùsùlùmí ọjà Agbó tí ẹ̀ ń ti àfáà tọ́lé lẹ́yìn, tó bá jẹ́ sí pé lórí òdodo lẹ́wà lẹ́ẹ̀fi ní kan àgbákò Ọlọ́run. Tó bá jẹ́ sí pé lórí irọ́ lẹ́jọ́ wà, ẹ pé ìmáàmù yín tẹ́ ẹlẹ́gbà fún jáde wípé ogún yìí ogún ìdílé onídìílé ni, kó sọ ọ̀nà tó gbà tán mọ́ àwọn ìdílé yẹn, ká má máa rọ́rọ́. Ọba rẹ̀ ọba dáadáa ó wá fẹ́ tó ọ̀rọ̀ yìí nítubí nùbí, ṣe bí ń ṣe làáfà tọ́lé á dìde, ó dìde mọ́ ọba, ó bẹ̀rẹ̀ sí ní yájú ní tìtorí àwọn tí wọ́n ń sọpọ́ọ̀tì ẹ̀, bí àwọn mufti Ìwó, bí àwọn ọkùnrin Yusuf Adépọ̀jù ṣe ń jẹ́, àti àwọn ọmọ tí mo gbé sí ìyàwó mẹ́ta yìí, àti gbogbo àwọn ẹkẹgbẹ́ wọn tí wọ́n ń kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́yìn pé kó sọ̀rọ̀ náà dogun, àwọn ò bá kógun wọ Ògbómọ̀ṣọ́, tó wá ti torí ẹ̀ ń yájú sọ́ba, tó fi lórí láyà lọ pé ọba lẹ́jọ́. Ókè, ọba wá yan ìmáàmù, àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìmáàmù ọba wá yan ní ìmáàmù, ó sì fáfá àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti fi ìmáàmù jẹ ẹ̀ndọ́ọ̀sì ìmáàmù. Ẹ wá sọ yẹn di láì fi sọba lọ́rùn torí pọ́ba yẹn jẹ́ kírísítẹ́nì. Ẹ wá sọ yẹn dàìdá sí ọba lọ́rùn, gbogbo yín wá ń sọ pé àbòsí ló ṣe, ta ló ṣàbòsí nínú ìmáàmù tọ́líà àtọba tàná àtọba tèmi? Ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń kírun ní mọ́sálásí ọjà Agbó, ẹ̀yin àtàwọn obìnrin kan náà mórí wọn láàárọ̀ yìí táwọn náà pé ń ṣe wáàsí òdodo fáwọn, níbo ni wáàsí yẹn ti gbà dódodo?
ẹ púfù fún wa fún gbogbo ayé ọ̀nà òdodo wo ni àfà Tọ́lí àgbà dórí múmbàrí, ọ̀nà òdodo wo ló pàdé bẹ́ẹ̀? ẹjẹ́ wá fi ẹsẹ̀ gbẹ kan. ọmọkùnrin tí wọ́n ń pè ní oníyàwó mẹ́ta yìí ó wá gbéra látòdì ìlú Ìbàdàn, ó wá lọ sí mọ́sálásí ọjà Agbó nílùú Ògbómọ̀ṣọ́, ní ìlú tí ọba ń bẹ ó wá ń sọ̀rọ̀ níbẹ̀ pé tí wọ́n bá bí ìmáàmù tí ọba tí ó wé nìyà, ìmáàmù tó bá yàn, ẹni tí ìmáàmù tọ́ sí tí ọba wá gba ẹ̀tọ́ rẹ̀ fún, ó wá ń sọ pé tí wọ́n bá bí dáa kó wá sí mọ́sálásí yẹn. òun ọmọ Ìbàdàn lòun o, àmọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kàn ń, tí ìmáàmù yẹn bá wá sí mọ́sálásí wọn ò nàkúnà kí wọ́n lè mọ̀ Ògbómọ̀ṣọ́ lòun wà báyìí, ó tún fọwọ́ kan ara mọ́sálásí. gbogbo ẹ̀yin mùsùlùmí ayé ẹ jẹ́ á sọ̀rọ̀ o, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé ẹ jẹ́ á sọ̀rọ̀ o. ṣé tó bá ṣe wípé bí ọmọkùnrin yẹn ti lọ yẹn, tó wá èṣù lọ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ yẹn, tó wá jàǹbá lọ yẹn, tọ́ba yẹn náà bá jẹ́ni tó lè bínú, tí ọba bá gbé àṣẹ dìde nínú ìlú rẹ̀, nínú ìlú ọba, èhó ọba ìlú, ọmọ kan tí ò mọ́júmọ̀ ya rẹ̀ yìí wá lọ síbẹ̀, sẹ́mọ̀ pé ìtọ́jà ni wọ́n ń perú yẹn, kí ni ò bá ṣẹlẹ̀ ńjọ́ náà? tó lọ ń challenge authority ọba ìlú nínú ìlú ẹ̀, ó dẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ lòun wà báyìí, ṣé Islam yẹn? sálàáfíà ló wà lọ́bẹ̀ yẹn? tọ́ba yẹn kì í bá ṣe ẹni tí Ọlọ́run dá pẹ̀lú àlàáfíà, sẹ́mọ̀ pé tí wọ́n bá pa ọmọkùnrin síbẹ̀ sẹ́mọ̀ pé kò burú. àmọ́ nígbà tí wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe, wọ́n sì mọ irú iná ogun táwọn ti dá tí wọ́n fẹ́ kó jò. ẹ wá jẹ́ kí n bi yín léèrè o, iná ogun tẹ́ ẹ dá àfà Tọ́lí àti gbogbo àwọn alátìlẹyìn rẹ̀, ẹ jẹ́ n bi yín léèrè, ṣé iná ogun ẹ̀sìn lápẹ́lẹ́ yìí ni àbí iná ogun àti gbé ogun ti ẹ̀sìn? nígbàtí ọba kìrìsìtẹ́nì rí pé èdè àìyedè ń bẹ láàrin ẹ̀yin mùsùlùmí, tó sì ṣe kíní ní kí n lè pín ire láàrin tẹ́ ẹ kò tẹ́lẹ̀yìn òní gbọ́ pé lórí èrú tẹ́ fi jẹ ọba òun náà lẹ́mọ̀ fi jẹ lọ, tí ọba wá ní kò rí bẹ́ẹ̀ jẹ̀mọ́, tọ́ba ní òrí bẹ́ẹ̀ jẹ́kẹ̀tọ́ bọ́ sọ́dọ̀ ẹlẹ́tọ̀, ẹ wá gbógun dìde ẹ̀ lẹ́yìn ó bá ọba jà, ẹ gbógun dìde ẹ̀ ń gbé ọba lọ kóòtù, ẹ bẹ̀rẹ̀ sí ní mùdírù mẹ́ríkà sọba yìí gbé ẹ̀tọ́ síbi tẹ́tọ́ wà. èyí ò wá dùn mí o, ẹ wo nǹkan tó bá yá sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni, ṣé àlàáfíà lóníyàwó mẹ́ta wá lọ sí Ògbómọ̀ṣọ́ nílùú nílùú? ṣé kìrìsìtẹ́nì kan so ti ṣe bẹ́ẹ̀ sí ọba mùsùlùmí rí? tó bá yá máa fi Islam júwe àlàáfíà, níbo làlàáfíà ti yọ nísìnyí? ẹ wá tún wo nǹkan, ẹ wo ọba tó ní làákàyè, ẹ wo èèyàn, ẹ wo bó ṣe júwe ara rẹ̀ pẹ̀lú àlàáfíà, ẹ wo bí bàbá wa Ghandi Ọláoyè bí wọ́n ṣe júwe ara wọn pẹ̀lú làákàyè pé ẹ̀rí pé dójú ti Islam, ẹ̀rí pé dójú ti Islam. ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí àfà Tọ́lí ó rí pé ó dójú ti Islam l'Ógbómọ̀ṣọ́ tó pọ̀. ọ̀rọ̀ náà ń dùn mí wọnú, ẹ pé Islam lẹ́sìn àlàáfíà, ẹ sì wá ń palẹ̀ mọ́ ogun lójoojúmọ́ sílùú lórí. ẹ wá wo ń tọ́ bá ṣe, ọba ní tó bá jẹ́ sí pé kò ń fi mọ́sálásí tó ń láṣẹ lórí rẹ̀ kalẹ̀ fún yín, ẹ ṣe tó bá ṣe wù yín, ọba wa lọ kọ́ mọ́sálásí mi fún ìmáàmù míì. ẹ dákun tó ní àdínà gbogbo ẹ̀yin mùsùlùmí, ọ̀nà wo lẹ fẹ́ gbà púrúfù ilé fún wa wípé ìsìláàmù àlàáfíà ni? kìrìsìtẹ́nì ló ṣe léyìí o. ẹ wo wisdom, ẹ wo làákàyè, ẹ wo ètò. ojúmọ̀ tìyín o, ojúmọ̀ tìyín o, mufti ìwò ó mà ṣe o. tó bá pẹ́rù ìsìláàmù tẹ́ ń polongo fáyé lélẹ́yìn, ìsìláàmù gbogbo ṣẹlẹ̀, ó mà ṣe o. akadipu tí wọ́n sọ pé yìí ń bẹ lẹ́yìn Tọ́lí, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, ti kó olú àwọn ọmọ ogun jọ. tó bá yẹ pẹ́rù ìsìláàmù tẹ́ ń polówó mọ̀ lélẹ́yìn pé ẹ fẹ́ lọ ja ìlú tí ẹ tẹ́ ní kankan níbẹ̀, nítorí pé ẹ fẹ́ gba ẹ̀bí, ẹ fẹ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ tí ẹ wá ń rora, ẹ̀ ń síra yín mọ́ Islam. lápá àti bo ní Islam ti rí bẹ́ẹ̀ tí ń júwe rẹ̀ yẹn, ojúmọ̀ tì yín o. ó dá o, kábíyèsí ọba kìrìsìtẹ́nì ó ti wá júwe tí ń jẹ́ àlàáfíà pé ẹ̀sìn táwọn o, ẹ̀sìn àlàáfíà ni o. ó wá kọ́ mọ́sálásí míì fún ìmáàmù tó tọ́, tó yẹ, ẹni tí ẹ̀tọ́ tọ́ sí, kálàáfíà máa rí ni.
ó wá yọ̀ǹda mọ́sálásí tọjà agbó fún ẹni tó fagídí gbà pé kó máa jẹ lọ. Mọ́sálásí ọjà agbó ègún bọ́ sórí ẹ̀ látẹ̀ní. Mọ́sálásí wọn ti ń kírun lọ́jà agbó yẹn ègún àwọn alálẹ̀ ó bọ́ sórí mọ́sálásí yẹn látẹ̀ní. Kì í ṣe mọ́sálásí Ògbómọ̀ṣọ́ mọ́ bí qudratullahil azim. Mọ́sálásí tí ọba fi sílẹ̀ fún wọn nítorí kálàáfíà lè bá àjọba, káwọn tó fẹ́ fọ̀rọ̀ tí ò tọrọ kógun ja Ògbómọ̀ṣọ́ ká má bàa rí àbíjàre. Mọ́sálásí náà lé ní mọ́sálásí náà di mọ́sálásí ìtàn bí qudratullahil azim. Ẹnìkan ò tún kírun mọ́sálásí náà kọ́ lọ́ ń bà mọ́, àfi tó bá jẹ́ sí wípé ìntí ará Ògbómọ̀ṣọ́ ń ṣe níbẹ̀ yẹn òdodo ni. Tó bá jẹ́ sí pé kì í ṣe òdodo, ẹnìkan ò tún forí balẹ̀ nínú mọ́sálásí ọjà agbómọ́kọ́lọ́ tún gbà á. Tó bá jẹ́ sí pé ní tòótọ́ mọ́sálásí ọjà agbó yẹn òdodo òun ni tọ́lé á fi jẹ ìmáàmù níbẹ̀, ààyè rẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ ní lèyìn ò fi kírun bẹ̀ tọ́lọ́run gbà ó. Tó bá jẹ́ sí pé ní èrú àti ìfẹ́ tó pàwà ni tọ́lé á fi di ìmáàmù ní mọ́sálásí ọjà agbó, àti tọ́lé àti gbogbo ẹni tó bá wọ bẹ̀ kírun Ọlọ́run ò ní gbà mọ́ o. Tọ́lọ́run ọba Allah kì í sọba alábòsí, kì í sì sí lẹ́yìn àbòsí. Bí mo ti ṣe wí yìí, Ọlọ́run wọlá pé ẹ̀jẹ̀ Ògbómọ̀ṣọ́ ni mímí ń ṣe ní ń ṣe àbátan, àfáàsì ni mímí ń ṣe ẹni wọ́n ní àtọ̀lẹ̀dọ́lẹ̀ àfáà ni mí, àṣẹ àwọn tó bí mi ni mo fi sọ. Tí tọ́lẹ̀ bá rí mọ́sálásí ọjà agbógbà tí ọba bá sódẹ̀ fi sùúrù fílẹ̀ tó lọ kọ́ ìmí mọ́sálásí ọjà agbó yẹn kò sí nínú mọ́sálásí Ọlọ́run tàbí nábì mọ́. Èyí tí mo wí ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gùn. Ọlá innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Ọlọ́run ọba aláàánú, ọba wa yìí tó sì wá fún bàbá yìí ní wisdom tó tó báyìí, tọ́dẹ̀ wá fi làákàyè, òye àti sùúrù tí wọ́n fi pa iná ogun táwọn kèfèrí ò pé táwọn pera wọn ní mùsùlùmí tọ́rù pa wọn dá kò parí. Akadibu mufti Ìwó oníyàwó mẹ́ta tó kọ́ ọmọ ogun lọ Ògbómọ̀ṣọ́ tí kìí ṣe ìlú bàbá rẹ̀, ojúmọ̀ tìyìn ṣé ìsìláàmù yìí nìyẹn? Ó mọ̀ ṣe o, ṣé ìsìláàmù yìí tẹ́ ń ṣe nìyẹn? Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Bàbá wa Mọ̀bírù, bàbá wa Mọ̀lánà Sheikh Habibullah Adam, ní tó jẹ́ gbé fọ́tò bàbá síbẹ̀ ní wípé bàbá torí Ànábì wa Muhammad ẹ ti rí bọ́rọ̀ ṣe ń lọ báyìí. Gbogbo ọ̀nà ni mo fẹ́ kẹ́ ẹ dákun kí ẹ̀yin mùsùlùmí kẹ́ bá wa kú bàbá ọba yìí, ẹ pẹ̀lú ẹ má fún wọn lẹ̀ nígbà kan. Ọba yìí lè mọ́ kí wọn àmọ́ba yìí ní Islam ni bàbá yìí fi ń to Ògbómọ̀ṣọ́ láti yọ ọdún yìí tí kì í bá ṣe bẹ́ẹ̀ yọ kó Ògbómọ̀ṣọ́ ti lànà pẹ̀lú iná títọ́lé àtàwọn mẹ́wàá rẹ̀ ń dá. Àmọ́ bàbá yìí ní Islam. Mo wá fẹ́ kẹ́yìn rọ́bítọ̀ àti àpapọ̀ gbogbo mùsùlùmí ẹ dákun ẹ kún bàbá yìí lọ́wọ́, ẹ dákun ẹ má fi wọ́n lẹ̀, torí pé ogun yìí ogun ẹ̀sìn ni wọ́n fẹ́ jálé wọn lórí tí kìí sì ṣe ti wọn. Ẹ dákun ẹ má fi bàbá náà lẹ̀ kí wọ́n lè mọ̀ pé àwọn èèyàn gidi làwọn táwọn bá tò, kí wọ́n lè mọ̀ pé àwọn èèyàn gidi làwọn táwọn fa ọ̀rọ̀ lé lọ́wọ́ kìí sàwọn abánidá mọ́bánidé bẹ́ẹ̀. Bàbá wa Mùdírù torí Ànábì, ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó dọwọ́ yín. Ọlọ́run tí ò jẹ́ kí ilé bàbá yín ó dàrú, ẹ dákun torí Ọlọ́run ẹ bá mójú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àti máàmù tí wọ́n jẹ yìí náà, ẹ má fi ilẹ̀ torí Ànábì wa Muhammad, nítorí wípé ó fojú hàn wípé àwọn tọ́lẹ́à àti àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn òwà àlàáfíà bí wọ́n ti da ogbò nǹkan tí wọ́n bàjẹ́ òní wọ́n wá. Àwọn dẹ̀ ní Ọlọ́run nìyẹn, gbogbo ẹni agbára ò bá ti ká tóbi nípò lágbára Ṣètánì kan tó fẹ́ fi ayé ru ẹ àfà lọ́lọ́run lọ́wọ́, àfà àwọn lọ́lọ́run lọ́wọ́. Tó bá jẹ́ sí pé ìntítọ́lé à ń bẹ lórí ẹ̀ lénìí tó pè lẹ́tọ̀ rẹ̀ pé kìí ṣe ẹ̀tọ́ rẹ̀, Ọlọ́run tí máa bíyàn tí gbà padà yóò gbà lọ́wọ́ ẹ̀. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.